Only Jesus TV. Nìkan ni Only Jesus TV mo kí wa àwọn akẹ́kọ̀ọ́ àwọn olùkọ́ tí wọ́n jàjàbọ́ lọ́wọ́ àwọn báńdíìtì ní Ògbómọ̀ṣọ́ tí wọ́n gba ìtọ́jú ní báràkì àwọn ológun ní ilé ìwòsàn wọn. Àwọn ológun wọ́n ti gbé wọn wá o. Ibo ni wọ́n gbé wọn wá? Wọ́n gbé wọn wá sí ọ̀dọ̀ Gómìnà Seyi Makinde. Gómìnà fẹ́ bá wọn sọ̀rọ̀. So ọkọ̀ wọn lẹ́rí tí wọ́n ń wọlé dé lẹ́ẹ̀kọ̀ọ̀kan yìí. Ọkọ̀ wọn ló ń wọlé dé lẹ́ẹ̀kọ̀ọ̀kan yìí. So màá fi fídíò sílẹ̀ fún yín kí ẹ wá lọ gbọ́ ohun tí gómìnà tí wọ́n bá wọn sọ. Wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ìlérí fún wọn gan nípa education wọn, nípa àwọn ìrànlọ́wọ́ tí ìjọba máa ṣe fún wọn. Bó tilẹ̀ jẹ́ pé iléèwé yẹn gẹ́gẹ́ bí gómìnà ṣe sọ wípé iléèwé yẹn kì í ṣe iléèwé ìjọba, ṣùgbọ́n síbẹ̀ ìyẹn ò ní káwọn má ṣe ohun tó yẹ káwọn ṣe gẹ́gẹ́ bí ìjọba. Àwọn èèyàn wọ̀nyẹn náà ni wọ́n ń bọ́lẹ̀ yìí. Àwọn ni wọ́n ń bọ́lẹ̀ yìí. Ìyá tẹ̀ ń wò, àwọn tó ń béèrè ìyá yẹn, àwọn nìyẹn ìyá tó gbé ọmọ lọ́wọ́ tí bádìtì ní kí wọ́n sọ̀rọ̀. Àwọn ló kọjá lọ ńsìn. So kò sí nǹkan tó ṣe ìyá yẹn o. Ìyá yẹn wà lára wọn tí àwọn ológun gbà wá láti ọ̀dọ̀ àwọn báńdíìtì. Ìyá yẹn wà lára wọn. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí, ẹ jẹ́ kó lọ viral, ẹ jẹ́ káwọn èèyàn kó rí fídíò yìí bá ṣe ń share lórúkọ Jésù. Ire ayọ̀ ìdùnnú Ọlọ́run yóò share ẹ̀kan àwa náà lórúkọ Jésù. Ẹ̀yin tẹ̀dẹ̀ tí subscribe ẹ wò sàlẹ̀ yẹn, ẹ máa rí subscribe button. Principal ẹ rí tí wọ́n ń bọ́lẹ̀ yẹn. So ẹ máa rí subscribe button, ẹ bá wa tẹ̀ ẹ́. Kò ní gbówó lọ́wọ́ wa, kì í ṣèyàn ní jàǹbá. Notification bell tó máa gbé wá, ẹ gbé ọwọ́ lé. Ìyẹn yóò tètè máa ta yín lólobó tá a bá ti ní fọ́nrán tuntun fún wa. Wọ́n ń wọlé lọ bá gómìnà. Wọ́n ń wọlé lọ bá gómìnà. Gbogbo wọn ni wọ́n ń bọ́lẹ̀ yẹn. Àwọn akẹ́kọ̀ọ́ nìyẹn. Wọ́n ń wọlé lọ bá gómìnà. Gómìnà bá wọn sọ̀rọ̀. So ẹ jẹ́ kí n fi ohun fídíò yìí sílẹ̀, fọ́nrán yìí sílẹ̀ fún yín kẹ́ ẹ lè gbọ́ ohun tí gómìnà tó bá wọn sọ. Ẹ ṣé. Bákan náà a fi àkókò yìí kí BBC Yorùbá tí wọ́n ká fọ́nrán yìí sílẹ̀, wọ́n kú iṣẹ́. Iléeṣẹ́ wọn ò ní jóná. Òkè òkè ni wọ́n máa lọ. Ẹ ká sí fún gbogbo ojú tó ń wà ìkànnì BBC News Yorùbá ní ẹwà yìí. Ilé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni a wà níbi tí wọ́n ti mú kó àwọn ọmọ tí àwọn agbébọn gbé ní ìjọba ìbílẹ̀ Oríire nílùú Ògbómọ̀ṣọ́ kó wọn wá sí ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ láti wá kó wọn fún gómìnà kí àwọn náà sì kó wọn padà sí wọ́n fi wọ́n lé àwọn ìdílé wọn lọ́wọ́. Ìkànnì BBC News Yorùbá ní ẹwà yìí ìlú Ìbàdàn ni a ti mú lọ lọ́wọ́lọ́wọ́ wá sí ojú ìwòran yín.
Ẹ̀ka sí gbogbo ojú tó ń wà ìkànnì BBC News Yorùbá ni àwa yìí níbi tí a ti mú ètò bí wọ́n ti fẹ́ kó àwọn ọmọ tí wọ́n jí gbé ní ìjọba ìbílẹ̀ Oríire láti kó wọn wá sí ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ padà, ìyẹn gómìnà Seyi Makinde, ìyẹn láti ṣe ètò ìbò pè ní handing over láti kó wọn fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá jùlọ àwọn ọmọ àti olùkọ́ tí àwọn agbébọn gbé ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìlú Yáwọ́ta àti Ahoro Ẹ̀sìẹ̀nẹ̀ ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Now to the honor of the Deputy Governor for your state, His Excellency Barrister Adebayo. Welcome, Your Excellency. Please listen to this announcement. Kindly switch off all electronic devices. To avoid interference in this room, kindly switch off all electronic devices. Please ensure all electronic devices are switched off. Thank you very much. Nígbà tó ti rí ìtúsílẹ̀ náà, wọ́n wà ní ìwòsàn tó wà nínú báràkì àwọn olóògùn tó wà ní Olúbàdàn. Ìbẹ̀ ni wọ́n wà tó di wípé ibi tó fi fún wọn ní ìtọ́jú tó péye. Lẹ́yìn òní ni wọ́n ṣàlàyé wá sí gómìnà sílẹ̀. I don't recall you. Kó wálé wá take iṣẹ́ náà. Kó wà láì mi lè máa move around. Kó wọlé. I don't recall am. Oh, thank you. Àwọn ọmọ yẹn wà. Àwọn Ìbàdàn ni wọ́n fi lọ́wọ́ Ẹ sáré take it. Àbí lọ take it. That's I don't take it. Lọ.
Bóyá lọ tẹ́lẹ̀ bí ìtọ́sọ̀ kan ẹ̀ sáré lọ sẹ́yìn àwọn sójà. Please, yes. Normal thing now. Once they finish this, I can go back and run the Put it on, run the comment. Put it on, run the comment. Large, can you hear us? Lounge, can you hear us? Mic check. Mic check. Mic check. Well, Ben, yes, Emma. I'm changing the platform. Political functionaries. And let me especially recognize the Chief Medical Director of TUDIF, Major General Azul. Brigadier General. Okay. I don't have such power. Former CMD usage, Professor Temitope Adobe and your team, the permanent secretaries, heads of non-ministerial departments of the agencies, other very senior officers and men of the Nigerian Armed Forces who are present here. The rescued teachers, especially let me use the principal as the point of contact for the teachers, the pupils. Well, we thank God for your safe return, gentlemen of press, distinguished ladies and gentlemen. I will just say on behalf of the government and the people of your state, say thank you to the President of the Federal Republic of Nigeria for his support in seeing this through. Also, all the leadership of these security agencies in Nigeria, because quite frankly, I'm still short of words because this has happened all over the country with its challenges. But when it came to your state, it was totally different. The whole world rose and in unison, they kept calling for the safe return of the teachers and the students. I can only just thank the Almighty God for His grace
over this state. I've stayed there 7+ years here. This is my very first time of witnessing something like this. It has never happened in Oyo State. And I do pray that this is the last time we will witness anything like this. To the teachers, the students, I know it's a long road to recovery. What you've passed through in 56 days, we cannot undo in 56 months. But I want to give you an assurance. I know that the Baptist school is not a government school. We will sit down with them. We don't know what they want to do. We sure will sit down with them, but let me give you the assurance, both the teachers and the students from that particular school, the state government will do everything possible to ensure that there is no disruption to your careers and there is no disruption to the education of those students. And we will also keep supporting you, especially during this period. Professor Lunge briefed me on the efforts himself and his team are making. They will still need to continue to see all of you, but I believe that we need another maybe 24 hours or 24 to 48 hours maximum to allow you to go home. The parents should be allowed to have access to them. But once we are sure that health-wise, because we don't want any disaster after this, we want to be sure that medically you're okay. We want to be sure that also while you're being reunited with your family members, we can provide support that will at least take you through this immediate home. So, on behalf of us, the GOC, we now officially take responsibility for the teachers and the students and the state government for providing necessary support. We look forward. Thank you. Lẹ́yìn ìgbà tí gómìnà ti bá wọn sọ̀rọ̀ tán báyìí nísìn, oníkálukú ní ẹ̀tọ́ sí ẹbí ẹ̀ kí ọmọ padà sí abẹ́ àwọn òbí wọn, kí ọlọ́kọ kó ráyè, kí aláya kó rọ́kọ ẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a gbé Ọlọ́run ga lórí ayé wọn wípé wọ́n jàjàbọ́ ajá tó lọlé ẹkùn tó bọ̀, ẹ jẹ́ ká kú oríire. Àwọn tí wọ́n dẹ̀ sọ ẹbí náà nù nínú ìrìn àjò yìí, ológun ni tàbí àwọn òṣìṣẹ́ ilé ìwé, kí Ọlọ́run kó wà pẹ̀lú ẹbí wọn. Àánú Ọlọ́run kò ní fi wọ́n sílẹ̀ lórúkọ Jésù. Ẹ ṣé gbogbo àtàdìjọ wo fídíò yìí o. Orí wa ò ní gbàbọ̀dè, wọn ò ní jí wa gbé, wọn ò ní jẹ́ bí wa gbé o. A ní kúkú òjijì, a ní lọ àlọ́ ìdè o, a ní rárìn sọnù. Ayọ̀ àti àlàáfíà tá fi wọnú ọdún yìí la máa fi la ọdún yìí já ní orúkọ Jésù Kristi. Ẹ ṣeun. Láìpẹ́ a ó tún padà wá ní àlàáfíà.